olólùfẹ́ Àbíkẹ́ Oníkèké Àrà ẹ tún jẹ́ ká ṣiṣẹ́ lórí ìtàndòwe kan nílẹ̀ Yorùbá lónìí wọ́n ní àdánù kí ló dé gan tó fi jẹ́ wípé àdánù náà máa ń lò tó bá fẹ́ sọ nípa loss wípé bóyá èèyàn ṣòwò kò jèrè bóyá èèyàn loss that is losses kí ló dé tó fi jẹ́ pé àdánù náà máa ń lò ẹ jẹ́ ká wò ó ní ìgbà kan rí ọlọ́dẹ kan wà ó lọ sóko ọdẹ nígbà tó lọ sóko ọdẹ yìí ó ṣe wàhálà ó ṣe gbogbo ẹ̀ kò ṣáàrí nǹkan kan mú mo fẹ́ gé pépèpé kó lè yá wa ní kó mọ̀ débi pé Àbíkẹ́ ni máa ń jó dátà wa lójoojúmọ́ kò ṣáàrí nǹkan pa ó bá ní ń gbòòsù tó níwájú ò bá ṣe lọ sí bí ẹ̀yìn ó ṣàṣe padà sí ló bá mú àdá rẹ̀ ló mú gbogbo tó kó lọ sóko ọdẹ ló bá padà sílé bó ṣe ló wá gba ẹ̀bá oko ẹ̀pà kan kọjá ẹ sì mọ̀ pé ikún fẹ́ràn ẹ̀pà ó bá fojú gan ní ikún níbi títí rẹ́ẹ̀dì tí ń jẹ́ pà Ọlọ́run ṣeun a jẹ́ wípé gbogbo wàhálà tí mo ti ṣe nínú igbó tí mi rí nǹkan kan mú tó Elédùmarè ti sọ pé mi ì ní sanwó lọ lẹ́nu nígbà ó débẹ̀ ó fojú sun ikún ẹ̀yin náà sì mọ̀ pé ikún etí rẹ̀ di kì í gbọ́ràn bọ̀rọ̀ òun kàn sáà ń jẹ́ tiẹ̀ lọ ni kò kíyèsí wípé ẹnìkan ti ń dọdẹ nígbà tó ṣàyà fìrì tí ikún òyìnjú wẹ̀yìn báyìí ló bá rí ọlọ́dẹ ẹ sì mọ̀ eré tètè yá o lẹ́sẹ̀ ló bá méré lọ bó ṣe bẹ̀rẹ̀ sí ní sá lọ ni ọdẹ náà gbá tẹ̀lé òun náà sá ọdẹ ń gbá tẹ̀lé nígbà tó ọdẹ wá fojú sùn pé ibi tó wà yìí ó yẹ kó wọ̀ mí lè bà ló bá ju àdá gbàm síbi ibẹ̀ ìgbà tí ó fi débi tó ju àdá sí tó ti fojú sùn pé ó yẹ kí àdá òun kó lè pa ikún ó débẹ̀ kò bá kún sẹ́yìn pé bẹ́ẹ̀ ò bá tẹ̀ bá kún sí bóyá kó rí àdá tó jù ó tún débẹ̀ kò tún bá dà ikún ti sá lọ ti bá bòmí gbà lọ àdá náà àtúrì kí wá ló ṣẹlẹ̀ ìdí rẹ̀ tí Yorùbá fi máa ń pòwe wípé ìyà ò tó yà ọdẹ àfàdá pakún àdánù ikún lọ ìyà ò tó yà ọdẹ àfàdá pakún àdánù ikún lọ ìdí rẹ̀ tó jẹ́ wípé anything that has to do with losses bí èèyàn ṣòwò kò jèrè ó ta nǹkan kò rérè ń bẹ́ẹ̀ anything that has to do with losses àwọn Yorùbá máa ń lo àdánù bí ọlọ́mọjà pàdánù tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ ní pàdánù èmi náà mi ní pàdánù orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run á bá wa dáwọ́lé á bá wa túnṣe à ní pàdánù ẹ ṣeun púpọ̀ ire o.